Ọlọ́run tí ìdójú ti ni kò ní dójú tì ọ́. àṣẹ. Torí akéwèjẹ tó jẹ ó fẹ́ fa controversy díẹ̀ láàrin wa nílẹ̀. Ṣùgbọ́n gbogbo bọ́lọ̀wọ̀ bá ṣe ní kéèyàn mọ̀ wá wù ní ti dáadáa kò síbi téèyàn dé tọ́lọ́run ti ní pìjà yìí. Ó ti mọ́lẹ̀ yìí jẹ́ àgùn pápá àgùnà lọ́gbẹ̀nu ọgọ́rùn èèyàn nínú àrọ́ọ̀rin lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí Fáfúlùyì ṣe di akéwèjẹ ìlú ọ̀hún ṣe ní ẹsẹ̀ ògbèrò tolúkálùkù sì ń kọrin ó ti mọ́lẹ̀ yìí jẹ lọ́jọ́ ajé Monday yìí gẹ́gẹ́ bí olùbánidámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Kwara ọ̀nàrẹ́bù Fáfúlùyì Ọláyínká Michael tọ́pọ̀ èèyàn mà sí Sólèsì bí wọ́n ṣe ń jáwé olè lé lórí nílùú ọ̀hún gẹ́gẹ́ bí akéwèjẹ tìlú ọ̀hún lọ́jọ́ ajé Monday ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí ọba aláyé ìlú náà kábíyèsí ọba Joseph Oyèyípo Babalọ́lá aláran tìlú àrọ́ọ̀rin òun ló jáwé oyè ọ̀hún lé Sólèsì lérí wọn ni ó ti di akéwèjẹ gbogbo ìlú àrọ́ọ̀rin àti gbogbo agbègbè rẹ̀ bákan náà ni wọ́n fi aya Sólèsì wọ́n fi joyè yèyé akéwèjẹ fún gbogbo àrọ́ọ̀rin àti gbogbo agbègbè rẹ̀ ní ọjọ́ tá à ń sọ yìí ṣe ní ẹsẹ̀ ògbèrò tí ọba aláyé ọ̀hún tìlú àrọ́ọ̀rin tó sì ran olùsólèsì tó jẹ́ akéwèjẹ tuntun olùlọ́gbẹ̀ẹ́nu pé pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi tó ti gbé ṣe nílùú ọ̀hún láti lè mú kí ìdàgbàsókè kó bá ìlú àrọ́ọ̀rin lọ́wọ́ tẹ̀síwájú pé kí akéwèjẹ tuntun kó máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ̀ bákan ni ọba ìlú Òmùaran aláran tìlú Òmùaran ọba Abdulrahim Adéòtí òun náà lu Fáfúlùyì lọ́gbẹ̀ẹ́nu ó ní gbogbo iṣẹ́ ribiribi tí ń ṣe òun làwọn rí o ṣùgbọ́n kó tẹ̀síwájú látàrí ìwà rere àti ìfarajìn rẹ̀ ló mú kí gómìnà ìpínlẹ̀ Kwara kí wọ́n yàn án gẹ́gẹ́ bí olùbánidámọ̀ràn pàtàkì bákan náà ní ọjọ́ tó ń jẹ oyè akéwèjẹ yìí ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ tí wọ́n sì ṣí àwọn iná sólà tó mọ́lẹ̀ yòyòyò káàkiri ìlú lẹ́yìn tí Fáfúlùyì tó ṣe láti pé kí ìlú kó mọ́lẹ̀ kedere kí òkùnkùn kó ìṣe bẹ́ẹ̀ kó paradà bákan náà ni ó tún sí àwọn omi tó ṣe é bù mu tó ṣe é bù wẹ̀ lẹ́yìn tí Fáfúlùyì tó jẹ́ akéwèjẹ tuntun yìí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹ́ fún wọn ní ìlú àrọ́ọ̀rin àwọn èèyàn pàtàkì àwọn lókọlókì àwọn tó di ipò òṣèlú mú ẹbí ará àti ojúlùmọ̀ ni wọ́n péjú láti bá Fáfúlùyì láti bá ṣe ayẹyẹ oyè jíjẹ tá a mọ̀ sí ewé oyè akéwèjẹ léyìí tó ẹ̀sẹ̀ jẹ nílùú àrọ́ọ̀rin ti ṣe ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ ikọ̀ Àtúntò Arére online TV òótọ́ ìfihàn dátà kò ní tán láṣẹ tẹ̀dùmọ̀rè.